Ibi ó wà fún gbogbo èèyàn because job creation tí wà lára nǹkan tó ń ṣe níbí yìí. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé fẹ́ tajà tó yẹ pé ọjà lẹ́ ń tà tẹ́lẹ̀ kò sẹ́ni tí kò lè wá síbí. Ẹ máa fill form pẹ̀lú wa. Ó láwọn ìbéèrè tá a máa béèrè lọ́wọ́ yín. Kí ni ẹ ní? Kí lẹ lè fún wa? Níbí a ní 96 stalls ní orí trading floor wa. So 96 marketers lè wá síbí. Then àwọn àgbẹ̀ fúnra wọn gan tún mú bí yìí lò. Fresh Food Hub ọjà ìgbàlódé tí ìjọba ìpínlẹ̀ Èkó ṣàgbékalẹ̀ rẹ̀. Ibẹ̀ la wà yìí ní agbègbè Ìdí-Òro, Mushin ní ìpínlẹ̀ Èkó. A wá láti wá bá àwọn èèyàn sọ̀rọ̀ ká wo irú ọjà tí wọ́n ń tà, ètò ẹ̀dínwó tí ìjọba ṣe fún aráàlú àti bí àwọn èèyàn ṣe ń wá ń rajà sí. Wọ́n ní oríṣiríṣi ọjà láti orí àwọn nǹkan oko mú àwọn nǹkan èlò inú ilé tó jẹ́ nǹkan jíjẹ òun náà ń tà ń bí. A fẹ́ mọ̀ bí ẹ̀dínwó yìí bó ṣe rọ aráàlú lọ́rùn sí. A fẹ́ wo ìyàtọ̀ ẹ̀ sí bó ṣe ń ra nǹkan nínú ọjà. Ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ni Olúrántí Ségò Wéèbọ̀. Èmi ni mò ń darí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ níbí. Gómìnà wa ta Babájídé Olúṣọlá Sanwó-Olú wọ́n commission níbí ní December last year. But láti January láti bẹ̀rẹ̀ sí ṣíbí tí àwọn èèyàn ti ń nájà. Ìgbà tá a máa fi bẹ̀rẹ̀, a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Saturdays. And nǹkan tí gómìnà wa fi ṣe bí ni pé wọ́n wò ó pé bí àwọn èèyàn ṣe ń tajà kò bá ojú mu. Báwo la ṣe lè ta ọjà ní environment tí ó wà very conducive tí ó yẹ pé ìmọ́tótó everything wà dáadáa. Báwo làwọn èèyàn ṣe ń to ọjà wọn tó yẹ pé bẹ́ẹ̀ bá fẹ́ ra nǹkan gan tẹ́ bá débí yìí nǹkan yẹn á wù yín láti rà. Then à ń wo food security. Oúnjẹ gbọ́dọ̀ wà fún gbogbo àwọn ará ìlú Èkó. Gómìnà wa ṣe gbé ibi ìkalẹ̀ and ní agbára Ọlọ́run nísìnyí a ti kúrò ní Saturdays à ń ṣe ní Wednesdays àti Saturdays nítorí àwọn èrò tí wọ́n pọ̀ tó máa ń wá síbí. Ní next month nísìnyí a máa sọ di ẹ̀mẹ́ta ní ọ̀sẹ̀ kan. Tá bá tún wá wò beyond pé àwọn èèyàn ra nǹkan, gómìnà wa tún wá wò pé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nísìnyí báwo làwọn ṣe lè ran àwọn ará ìlú ní ọwọ́. Wọ́n wá ń fún àwọn tó máa ń wá ra ọjà ní 25% discount lórí 7 items. Ìyẹn ni tomatoes, tàtàṣé, àlùbọ́sà, ṣọ̀mbọ̀, rodo, ìrẹsì 5 kg àti ẹyin. So gbogbo ẹni tó bá fẹ́ ra àwọn items tí mo ti sọ yìí wọ́n ní 25% discount. Then beyond àwọn items méje yìí tẹ́ bá tún fẹ́ wá ra àwọn nǹkan míì 10% discount wà lórí wọn. Tẹ́ bá ti lo Momo account wa gómìnà wa ti fún àwọn gbogbo àwọn tó bá fẹ́ wá ra nǹkan bí ní 10% discount lórí ọjà tí wọ́n bá rà ń bí. Ibi ó wà fún gbogbo èèyàn because job creation tí wà lára nǹkan tó ń ṣe níbí yìí. So ẹ̀yin tẹ́ bá mọ̀ pé fẹ́ tajà tó yẹ pé ọjà lẹ́ ń tà tẹ́lẹ̀ kò sẹ́ni tí kò lè wá síbí. Ẹ máa fill form pẹ̀lú wa. Ó láwọn ìbéèrè tá a máa béèrè lọ́wọ́ yín. Kí ni ẹ ní? Kí lẹ lè fún wa? Níbí a ní 96 stalls ní orí trading floor wa. So 96 marketers lè wá síbí. Then àwọn àgbẹ̀ fúnra wọn gan tún mú bí yìí lò. Ẹni tó bá ń gbin rice because a ní àwọn oko rice lẹ́kọ̀ọ́. Àwọn rice farmers wa association refund wọ́n wà ń bì. Àwọn fish farmers wa association wọ́n wà ń bì. Poultry farmers association. So ibi yìí ó wà fún everybody. Àwọn farmers wọ́n ti níbi tí wọ́n lè tajà wọn sí. Àwọn marketers, àwọn ìyá ọlọ́jà wa, àwọn bàbá ọjà gbogbo wọn níbì. Àwọn tó ń ta èso lọ́jà a ní association wọn ń bì. Àwọn tó ń ta gàrí association wọn wà ń bì. So it's for everybody. Ó sílẹ̀ for everybody. A dẹ̀ ní marketing platform tó yẹ pé tá bá ti wo iye tí wọ́n ń tà a máa lọ ń ṣe market survey wa ní gbogbogbà every week. So tá bá ti wo prevailing market price ẹ lè gbọ́jà wá síbí kẹ́ wá tà ju nǹkan tí wọ́n bá ń tà lọ. Then a ní nǹkan tá à ń pè ní traceability. Ẹ lè gbọ́jà wá síbí yìí láì ní orúkọ yín ní ara nǹkan tẹ̀ ń tà because tí nǹkan kan bá ṣẹlẹ̀ ṣe mọ̀ pé image Lagos State níbí yìí a tún ṣe training fún àwọn ọlọ́jà wa níbí yìí because the whole essence is a gbọ́dọ̀ fún àwọn èèyàn ní oúnjẹ tí ó dáa wholesome food. So a máa ń ṣe capacity building. A dẹ̀ ní collaboration pẹ̀lú àwọn Standard Organization of Nigeria, NAFDAC àti àwọn different agencies lórí pé àwọn èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan tó bá yẹ kán ṣe. Ministry of Environment náà gbogbo wa la jọ ń ṣiṣẹ́ pọ̀ to make sure pé Nigerians, Lagosians get good quality food at the end of the day. Orúkọ mi náà Ayọ̀dèjì Michael. Ọ̀padà rice lèmi ń tà mí báyìí.
5 kg lele 9,000 naira ni pẹ̀lú discount, so without the discount it is 10,000 naira. 100% stone free, kò lè pàkúta rárá. Process tí wọ́n ń lò fún àwọn rice yẹn náà wọ́n ń lò fún láti fi di stone ẹ̀. Níta ń sin MRA rà ní 10,000 naira níta. A ní kékèké ó ní 2 kg lele 3,500 naira, but ẹ bá fẹ́ rà ń ta 4,000 naira lẹ́ máa rà níta. Then ó ní 1 kg náà dẹ̀ tún wà 1,800, tẹ́ bá fẹ́ rà ń ta 2,000 naira lẹ́ máa rà ń ta. Ẹ máa gbádùn ẹ̀. But aroma ẹ̀ tó wọ́n wá dáadáa, wọ́n rà dáadáa. Ó jẹ́ ètò tó dáa, àwọn èèyàn wá wọ́n ń ra nǹkan láìsí pé wọ́n ń ṣe wàhálà àbí anything. Wọ́n dẹ̀ ń rà ní discounted price. Tọ́mádé táwọn ní rà ní price tó ń rà ń bí báyìí. So a dúpẹ́ lọ́wọ́ ìjọba ẹ̀kọ́. Wọ́n dẹ̀ tún fún àwọn àtàǹtajà ní opportunity láti rí ọjà ta. À ń ta ẹ̀wà bíbó àti bo àti dry ẹ̀, àkàrà, mọ́ínmọ́ín, gbẹ̀gìrì ẹ lè fi ṣe wọ́n, so ẹ nílò láti ṣe wàhálà láti máa bò àti bó wọn already. Eléyìí 3,500, 4,000 là ń tà gbọ́ fún torí price yìí Lagos State sọ pé ká gbé wálẹ̀, àwa gbé wálẹ̀ sí 3,500 so that àwọn èèyàn lè jẹ àǹfààní sí ìlú Èkó fún wa. Ògì bàbá lélẹ́yìí a ti ṣe ní gbẹrẹfu bíi custard so that ẹ lè bú sómi ẹ kàn fomi gbóná sí i, ó dẹ̀ máa kí jáda. Tó bá yẹ pé àgbàlagbà ló fẹ́ mú ṣíbí kan ti tó, ẹ dẹ̀ fomi gbóná sí i, ó máa jáde dáadáa. 3,000 láta. A ní ìta fi ginger sí fún àwọn tó fẹ́ràn ginger láti máa fi mú ògì. A wá ṣe àgbàdo funfun a fi ginger sí, a ṣe yellow náà a fi ginger sí, so that ẹ bá ti bu ṣíbí kan sómi tẹ́ ẹ domi gbóná sí ẹ máa mú, ó máa ṣàǹfààní fara. Ẹni tó bá dẹ̀ ní BP ó ṣàǹfààní fún wọn tí wọ́n bá mú. 3,500 ó ṣe wá láǹfààní because aráàlú rí nǹkan tí wọ́n fẹ́, àwa náà sì tún lè tà fáráàlú bó ṣe ń fẹ́, a sì jèrè àjẹjù. Aráàlú sì ń ra nǹkan tó jẹ́ ojúlówó tí kì í ṣe pọ̀pọ̀ sí, so inú wa dùn fún tí ìlú Èkó ṣe fún wa. Orúkọ mi ni Janet Isoje. Ìyàtọ̀ wà ń bẹ̀ because èmi sì Àtẹ̀pẹ́ mo ti wá àti fáàmù ni mo ti wá, so ó yàtọ̀. Iye táwa ń tà ń bíbà ń sìn wọn ò lè ta bẹ́ẹ̀ yẹn ń ta torí ọwọ́ wa náà ti ń rà. Àwọn tó ń ta yẹn náà àwa náà là ń supply wọn. Wọn ò lo voucher fàgbàdo, àgbàdo kò sí lára tí wọ́n ń lo voucher fún, but wọ́n máa ń fún wọn ní discount lórí àgbàdo náà, wọ́n fún wọn ní 10% discount. A máa ń scale ẹ̀ ní kílò la fi ń tà. Igmat Falẹ̀yìn Abímbọ́lá. Ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé a kì í gbé kakàn gbọ́jà wa lásán, wọn kì í gbà. Iye tó gbogbo ọjà tá máa ń tà, àwọn epo lèmi ń tà. Epo yẹn wọ́n máa fún àwọn oníbàárà wa ní ìdá 10 ọjà tán bá rà lọ́wọ́ wa. Ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn ní. Ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì àwa náà kì í gbowó keg. Ọ̀fẹ́ ní keg, owó epo nìkan náà máa san. Wọ́n ṣe fún àwọn oníbàárà wa ní ìdá 10, wọ́n fún àwa náà ní títí wa náà lórí gbogbo ọjà tábàtà. So ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn. Àwa lọ rà lóko ni, à ń lọ rà lóko lọ́dọ̀ àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣe ibẹ̀ láti rà làwa náà wá ń tún tà fún àwọn èèyàn. Ṣé oníkẹ́míkà kò dẹ́ ń ṣe ayédèrú epo? Ìlú Ọ̀jọ̀dàn láti ń lọ ra epo ní Ẹ̀gbádò nípínlẹ̀ Èkó níbi tán ti ń ṣe epo gangan, ibẹ̀ láti ra epo wa. Epo tó dẹ̀ dáa ni téèyàn lè fọwọ́ sọ̀yà. Àdójúkọ tó wà ń bẹ̀ ni pé ṣé mọ̀ wípé kò sí bí ọjà ṣe máa lọ gèrè nítorí àwa nìkan kọ́ là ń tepo, a ní àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ lọ́tún lósì tí gbogbo àjọ ń tà. So ìgbìyànjú lèèyàn fi ń ta ọjà bí bàbá ṣe sáwọn olólùfẹ́ wa, àwọn oníbàárà wa, òun nìkan tí mo lè sọ nípẹ̀. So wọ́n máa ń yẹ ọjà wa, kó ń ṣe epo nìkan, gbogbo nǹkan tá à ń tà pátá ni wọ́n máa ń yẹ̀ wò. A dẹ̀ kí ń gbé ọjà tó ti pẹ́ ńlẹ̀. A dẹ̀ tún náwọn ńláńlá náà bí ó ní 25 litre àti 30 litre. A dúpẹ́ gan ni lọ́wọ́ ìjọba wa àti gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá ìtorí àǹfààní rẹpẹtẹ pọ̀ nídẹ̀. Kọ́lọ́run bá wa wà pẹ̀lú wọn kó tún bá wa gbé ìlú Èkó lárugẹ sí. Orúkọ mi ni Olúwakẹ́mi Louis. Lákọ̀ọ́kọ́ náà ó rọrùn láti rajà torí kò sí ìkọlùkọgbà ká máa tira wa, àyè wà. Then àwọn nǹkan wọn ó fresh, especially their vegetables, they are very fresh. Gbogbo nǹkan tí wọ́n rí bíbá ẹ̀ kò sí bí ẹ̀ṣá ta nǹkan kan báyẹn. Ìsàlẹ̀ ilẹ̀ ilẹ̀ tá à ń rìn ó mọ́ everywhere wà okay. Gbogbo àwọn tájọ́ ń ṣiṣẹ́ lọ́fíìsì ni mo ti sọ fún. I've been seeing some of them gan níbi báyìí tí wọ́n wá rajà. Ó ṣàǹfààní torí àkọ́kọ́ náà ráìsì ni gbogbo èèyàn máa ń jẹ, ó dẹ̀ wọ́n gan níta, so èyí tí à ń ríra ń bíbá yìí ó wà subsidized, ó dẹ̀ fine, ó dùn lẹ́nu, kò dẹ̀ lókùúta. So ọjọ́ náà téèyàn bá wá èèyàn gbọ́dọ̀ ní sùúrù láti tò, ó ṣe nǹkan tó pẹ́ náà but èèyàn máa farabalẹ̀ tò kó lè ra nǹkan tó fẹ́ rà. Then tó bá ti rí pé èrò tún pọ̀ jù wọ́n níta púpọ̀ so that á lè kárí gbogbo àwọn tó wá. So
so ètò wọn wà òkè ó wà òkè kò dẹ̀ fi bẹ́ẹ̀ wọ́n kò gara ó wà òkè tá bá ní ká compare sí iye tó ń tà títà wọn o tinúlé ń bì báyìí ó cheap ó rọ̀ wá lọ́rùn. All the same, it's still fine, still okay. Orúkọ mi ni Àbáyọ̀mí Fọlọ́runṣọ́ olóòṣà níbi tá a wà yìí ní Mushin ibi tí gómìnà dálẹ̀ tí wọ́n ti ń ra oúnjẹ ọ̀pọ̀ fún aráàlú bọ̀bọ́ ẹ jẹ́ pé oúnjẹ ọ̀pọ̀ náà tán ń ṣe fún aráàlú wọn ò ṣe dáadáa tó torí number one ibi nìkan ló wà ní gbogbo Mushin òun èrò ṣe ń rọ́ wá bí ká ní kò ń ṣe pé wọ́n ń gba owó ni àìmọye èrò ni ò bá ti kú títí tábà máa tẹra wa tí ò bá ti ṣẹlẹ̀ and wọn organize ẹ̀ dáadáa ẹ wo kí yẹn sìn ẹlòmíì ti dé bí more than 3 hours toró fẹ́ rẹ ẹyin crate kan àwọn ọmọ fẹ́ kàn ṣe ni pé kàn wá síbí kàn fojú rí tí a bá máa wà ń queue kàn ṣọ́ àwọn kàn fún wa ní àwọn tó máa wà pẹ̀lú wa tó máa gòkè kò sẹ́ni tó bì tí line everybody wà tí kíní ẹ̀ dẹ̀ ń yá ibi tẹ́mi wà yìí nǹkan tí mo rí tó cheap ẹyin àti rẹ́sì àtúní tomato chip. Orúkọ mi ni Mr. M.A. Sulaiman. Tí a bá ní purọ́ ìjọba tíra ìgbà àwọn tó ṣe ṣùgbọ́n ìrírí ibẹ̀ ni pé wọ́n ti gba àwọn bóyá àwọn alátúntà wọ́n ti gba àwọn láàyè bó ṣe yẹ lójú. Kò yẹ kó jẹ́ pé bóyá ọmọdé tó bá below 18 kó máa tòtò tí ò lọ ọmọ tó below 18 because wọ́n máa wá sẹ́yìn ìyá máa wá ó máa mú ọmọ dání ó máa mú ọmọ bàbá dání àwọn alátúntà dẹ̀ ni ẹni tó fẹ́ jẹ́ kò sí bó ṣe lè kó rí kò dàkọ́jà ẹ̀kọ́ àbí méjì ṣùgbọ́n gbàtí ọkọ̀ wá ṣe wá tó mú èèyàn bíi mẹ́jọ dání ó wá ń kọ́ sí pé kí demand pọ̀ ju supply lọ kò yẹ kó ṣe rárá kí ẹ̀kọ́ ọjà tó dáná plan but implementation yìí ló kù díẹ̀ káàtó ó yẹ kó wá solution ṣẹ̀ náà tó ń tò bóyá tó bá ti ń tò yẹ kó máa fún nọ́mbà torí ẹlòmíì tó báyìí pé ẹlòmíì àwọn àríà èèyàn òun tí ó ti wà ń bẹ̀ èèyàn òun ni ó ti wà ń bẹ̀ wọ́n á gbé síwájú eléyìí ni èèyàn mi ni ó ti wà ń bẹ̀ ó wá ń jẹ́ kí ìwọ́n tó wà lójú kan tó kàn dé extra standard tó méyàn wá ó ń jẹ́ kí go slow yẹ kó pọ̀ àdẹ́dọ̀dé tó bá ra tíkẹ́ẹ̀tì ọ̀hún wọ́n sọ pé nǹkan tó fẹ́ rà ti tán ọdún òjò ìbàdàn ìkúrọ̀ nígbà tí mo rà bẹ́ẹ̀ tí mi ò rí kíní rà tí mi lè ṣe wàhálà wọ́n dánwò mi padà fún mi o ṣùgbọ́n kó arrange ẹ̀ kó lè máa lọ déédéé ó dínwó sí ìta dídúró tó dín lọ yẹ kí àwọn alátúntà kí wọ́n máa pọ̀ ń bẹ̀ àtàwọn bá rà wọ́n á tún lọ fún máa tàǹtà ó bẹ̀ rice ẹyin méjèèjì yẹn ìyẹn kan ló ṣe ẹ̀yẹ problem rẹ jù pàápàá ju ẹyin àwọn tó ń rà á ṣe eré gbòòjọ́ pọ́n lọ́n tuta ṣe rí àwọn aráàlú ká ojú kòkòrò àkù díẹ̀ ìjọba tó ṣe pé kínní yìí ká lè máa gbádùn ẹ̀ ni képe ká tó wà sọ pé profiteering la máa fi máa bá nǹkan tí ìjọba ń ṣe yìí jẹ́ kí nǹkan lè wálẹ̀ la ṣe pé kínní kọ́sẹ́ bá calculate rice yẹn sẹ̀ bóyá ló kọjá 900 tó bá látọ̀dọ̀ ìjọba wọ́n lè ta ní 1213 ń ta. Monísọ́lá Sàká ló ń jábọ̀ ìròyìn fún Aláròyé online TV.